wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Àlàyé rẹ̀ o lórí bọ́wọ́ ṣe tẹ afurasí sójà tó ń ta aṣọ ọmọ ogun Nàìjíríà fáwọn agbésùmọ̀mí. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti fọwọ́ òfin mú afurasí ọmọ ogun kan tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń ta nǹkan èlò ológun tó fi mọ́ aṣọ àwọn sójà fáwọn agbésùmọ̀mí àtàwọn ọ̀daràn míì. Afurasí náà Muhammadu Yusuf tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ológun tó ń rán aṣọ àwọn ọmọ ogun nílùú Èkó ni wọ́n mú ní nǹkan bíi aago 6:30 lópin ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn iṣẹ́ ìwádìí kan tí iléeṣẹ́ ológun ṣe lọ́jọ́ 23 oṣù keje yìí ni iléeṣẹ́ ológun kéde wípé àwọn ń wá Yusuf ní ibùdókọ̀ Jìdárì nílùú Màdúgùrì ní ìpínlẹ̀ Borno lọ́wọ́ ti tẹ̀ ẹ́ níbi tó ti fẹ́ sá lọ sí orílẹ̀-èdè Cameroon. Agbẹnusọ fún iléeṣẹ́ ológun Muhammad Goni ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé Yusuf sá kúrò lẹ́nu iṣẹ́ rẹ̀ lọ́jọ́ 7 oṣù keje yìí ó sì mórílé ìlú Màdúgùrì. Goni sọ pé agbègbè Gomari ní ìjọba ìbílẹ̀ Jèrè ní Yusuf lọ sápamọ́ sí ní ìlú Màdúgùrì. Iléeṣẹ́ ológun ní bí ọwọ́ ṣe tẹ Yusuf ṣàpèjúwe àṣeyọrí iṣẹ́ ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọmọ ogun. Goni fi kún ọ̀rọ̀ rẹ̀ pé èyí tún ní ṣe pẹ̀lú bí iléeṣẹ́ ológun ṣe ń rí wípé ọmọ ogun tó bá ta sí àgẹ̀rẹ̀ yóò fojú winá òfin. Afurasí náà ti wà ní àhámọ́ báyìí o. Láti ibẹ̀ sì ni ìwádìí kíkún yóò ti wáyé lórí rẹ̀ àtàwọn míì tí wọ́n bá jọ gbìmọ̀ pọ̀ láti ta nǹkan èlò ológun fáwọn agbésùmọ̀mí. Ikọ̀ Adinkai sọ pé iléeṣẹ́ ológun kò ní fojú ire wo ọmọ ogun tó bá ń gbòde gbà fáwọn agbésùmọ̀mí. Goni tún sọ pé iléeṣẹ́ ológun kò ní kàárẹ̀ nínú ìgbìyànjú rẹ̀ láti máa gbógun ti àwọn agbésùmọ̀mí. Iléeṣẹ́ ológun wá rọ àwọn aráàlú wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun kí àlàáfíà lè jọba láwùjọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.